Mo kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Orun Sisi Ori irin ni èyí. Orun Sisi ti ojoojúmọ́ tí olùdarí ìjọ ìràpadà olùṣọ́ àgùntàn iye Adeboye kọ. Èní ni ọjọ́bọ̀ ọjọ́ keje oṣù kẹta ọdún 2024. Àkọlé Orun Sisi tòní ni èrè ìdí ìfàmì òróró yàn náà. Àkọ́sórí tá rí nínú ìwé Lúùkù orí 4 ẹsẹ̀ kejìdínlógún. Èyí tí ó kà báyìí wípé ẹ̀mí Olúwa ń bẹ lára mi nítorí tí ó fi àmì òróró yàn mí láti wàásù ìhìnrere fún àwọn òtòṣì. Ó ti rán mi wá láti ṣe ìwòsàn àwọn ọkàn oníròbìnújẹ́, láti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn, ìtúnríran fún àwọn afọ́jú àti láti jọ̀wọ́ àwọn tí a pa lára lọ́wọ́. Nínú Bíbélì kíkà wa fún tòní, Bíbélì sọ pé ìdí àkọ́kọ́ tí ẹ̀mí Olúwa fi wà lára rẹ ni láti wàásù ìhìnrere. Ìṣe àwọn àpọ́stólì wípé ṣùgbọ́n ẹ̀yin yóò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín, ẹ ó sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerúsálẹ́mù àti ní gbogbo Jùdíà àti ní Samaria àti títí dé òpin ilẹ̀ ayé. Ọlọ́run wípé o kò ní jẹ́rìí mi ní kọ̀rọ̀ yàrá rẹ nìkan tàbí ìjọ ìbílẹ̀ rẹ. O gbọ́dọ̀ lọ láti Jerúsálẹ́mù sí Jùdíà, lẹ́yìn náà sí Samaria àti sí gbogbo òpin ilẹ̀ ayé. Ìfàmì òróró yàn kì í ṣe fún ìlò inú ilé lásán. Ó wà fún lílò títí dé òpin ilẹ̀ ayé fún ìwàásù ìhìnrere. Ìdí nìyí tí ó fi máa ń yà mí lẹ́nu. Olùṣọ́ àgùntàn Adeboye ni wọ́n sọ̀rọ̀ níbí. Nígbà tí mo bá ń rí àwọn oníwàásù tí kì í jáde kúrò ní ibi ìtura wọn láti wàásù, àwọn oníwàásù tí yóò kàn dúró ní ìjọ ìbílẹ̀ wọn níbi tí ó ti tù wọ́n lára, wọn yóò sì wàásù láti bẹ̀. Wọn yóò kẹ̀yìn sí ìyókù ayé, wọn yóò sì ṣe bí ẹni pé kò kàn wọ́n bí àwọn ènìyàn bá lọ sí ọ̀run àpáàdì. Nígbà tí o bá di ẹni àmì òróró, iṣẹ́ rẹ àkọ́kọ́ ni láti bẹ̀rẹ̀ sí ní wàásù ìhìnrere fún àwọn tó wà ní agbègbè rẹ. Kí o wá tẹ̀síwájú títí ìwọ yóò fi dé òpin ilẹ̀ ayé. Nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní wàásù, ìwọ yóò rí iye àwọn ènìyàn ní àgbáyé tí kò tíì mọ̀ nípa Kristi. Tí o bá rìn káàkiri ìlú ìràpadà ní Nàìjíríà, onírúurú àgbékọ́ tó ṣàfihàn àwòrán àti orúkọ àwọn orílẹ̀-èdè tí ẹ̀sìn Kìrìsìtẹ́nì kò tíì dé. Èyí rán wa létí pé a kò pè wá láti wà níbi ìtura, ṣùgbọ́n kí a lọ síta kí a sì jèrè àwọn ọkàn fún Olúwa. Mo ti di ẹni 82 ọdún. Olùṣọ́ àgùntàn Adeboye ni wọ́n sọ̀rọ̀ níbí. Kódà ní ọjọ́ orí mi ò tíì dẹ́kun láti máa lọ sí gbogbo ibi tí mo lè lọ láti wàásù ìhìnrere, nítorí mo mọ̀ pé ìdí àkọ́kọ́ tí Ọlọ́run fi àmì òróró yàn mí nìyẹn. Mo ti dé àwọn orílẹ̀-èdè tí ó pọ̀ tí àwọn ènìyàn ní àgbáyé ò mọ̀ pé ó wà. Ìdí tí a fi rí ọ̀pọ̀ ìránṣẹ́ tó jẹ́ ọ̀dọ́ tí wọ́n dìde tí wọ́n sì tú ṣubú ni pé lẹ́yìn tí wọ́n ti gba ìfàmì òróró yàn, wọ́n yàn láti wà ní ibi ìtura wọn.
Olùfẹ́, ìkórè pọ̀ ṣùgbọ́n àwọn alágbàṣe kò pọ̀. Ǹjẹ́ ìwọ yóò pèsè ara rẹ sílẹ̀? Jáde lọ kí o sì ṣiṣẹ́ fún bàbá rẹ pàápàá nígbà tí o sì jẹ́ ọ̀dọ́. Ka Àìsáyà orí 61 ẹsẹ̀ 1 títí dé 3. Bíbélì ní ọdún kan. Jóṣúà orí 11 títí dé 13. Ọ̀rọ̀ àyẹ̀wò. Kí ni ò ń fi ìfàmì òróró yàn Ọlọ́run lórí rẹ̀ ṣe? Ẹ ṣé tí ẹ tẹ́tí sí Ọ̀run Sísí Orí Ìrìn ti òní. Tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa láti máa pín Ọ̀run Sísí Orí Ìrìn yìí lórí ayélujára yálà WhatsApp ní, Telegram tàbí YouTube, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ Ọ̀run Sísí sí 08045565656 kí ẹnìkan kó ké hallelujah.